Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí a bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Friend, if you come across channel me for the first time, ẹ jọ̀ọ́ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Yimika Live produced by Irewole Olaniyan. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí kọ́ wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Eré yìí sọ̀rọ̀ nípa ìfẹ́, irọ́, betray. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Eré yìí sọ̀rọ̀ lórí ọkọ àti ìyàwó. Wípé nínú ìgbéyàwó, a nílò láti máa fi ìfẹ́ bára wa gbé. A nílò láti máa lo òótọ́, láti máa ṣe òótọ́ pẹ̀lú ara wa. No matter tí nǹkan yẹn bá jẹ́ nípa past wa ni, ó yẹ ká jẹ́ kí partner wa mọ̀ wípé nǹkan bí eléyìí ló ṣẹlẹ̀ ká tó múra. The other partner náà á sọ nǹkan bí eléyìí ló ṣẹlẹ̀ ká tó múra. Kó má jẹ́ pé ẹ máa parọ́ fúnra yín. By the time tí àṣírí bá máa tú, as in past yẹn máa wá padà láti máa haunt present. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí, ipa wo ni Irewole kó? Ipa tí Irewole kó nínú eré yìí ni Irewole jẹ́ ìyàwó tó jẹ́ pé single mother ni kó tó pàdé ọkọ tó fẹ́. Àmọ́ nígbà tí òun àti ọkọ ẹ̀ pàdé, ó sọ fún ọkọ ẹ̀ pé bàbá tó ń bímọ fún òun pé ó ti kú. Meanwhile, èèyàn tó bímọ fún kò kú torí pé ìyẹn fi ń lẹ̀ nígbà tí ó wà nínú oyún torí ìyẹn sọ fún un pé òun ò fẹ́ oyún, òun ò fẹ́ ọmọ. Ìyẹn fi í lẹ̀, ó relocate lọ sí abroad. Àmọ́ òun nìkan ló dá gbé, ló dá fà tó dà pé ó pàdé ọkọ tó fẹ́. Nígbà tó pàdé ẹ tó sọ fún un pé bàbá tó ń bímọ fún, ọkọ tó ń bímọ fún ó ti kú. Àmọ́ ṣá, ọkọ yẹn ó gbà tọwọ́ tẹsẹ̀, ó gba ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí í ṣe ìkẹ́ ọmọ yìí títí tọ́mọ yìí fi pé 7 years. Kó tó di wípé bàbá tó fún Olaniyan lóyún wá padà wá. Meanwhile, èèyàn tó fún ìyàwó ẹ̀ lóyún, tó fún lady yẹn lóyún, tí lady yẹn sọ pé ó ti kú, ó jẹ́ ọ̀rẹ́ ọkọ tó fẹ́ sílẹ̀. Òun ò mọ̀, kò tiẹ̀ plan ẹ̀ wípé òun àti bọ̀bọ́ tó fún òun ní oyún yẹn wípé wọ́n máa padà ríra mọ́. Meanwhile, bọ̀bọ́ yẹn ló tún wá jẹ́ ọ̀rẹ́ ọkọ tó fẹ́ sílé. Ẹ̀yin tèmi, kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ nígbà tí àwọn méjèèjì ríra? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí, ẹ máa rí ipa tí Seliat kó tó jẹ́ ọ̀rẹ́ Irewole nínú eré yìí. Ipa wo ló kó? Seliat kó ipa Irewole nínú eré tó jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ tó advice ọ̀rẹ́ ẹ̀ wípé gbogbo past ẹ̀ níbi tó ti parọ́ fún ọkọ ẹ̀, o need láti padà sọ bó ṣe jẹ́ fún un so that past yẹn kò ní padà máa haunt ẹ̀. Torí èèyàn tó parọ́ pé ó ti kú, òun ni òkú yìí ó tó padà jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Bóyá ó padà jẹ́wọ́ fún ọkọ àbí kò padà jẹ́wọ́ fún ọkọ. Tẹ́ bá lọ wò ó máa yé yín. Ẹ̀yin tèmi, nínú eré yìí kan náà lẹ ti máa rí nígbà tí ọ̀rẹ́ ọkọ Irewole yìí, ọ̀rẹ́ ọkọ ẹ̀, nígbà tí ọkọ ẹ̀ ò sí nílé tó padà lọ bá wípé kó má bínú pé kó jọ kó dáríji òun wípé fún àṣìṣe tóun ṣe pé àmọ́ òun fẹ́ gba ọmọ lọ́wọ́ ẹ̀. Ìyẹn wá sọ fún un pé kò possible fún un láti gba ọmọ lọ́wọ́ òun. Ibi tí wọ́n sì ń sọ̀rọ̀ wípé kó jọ kó fún òun lọ́mọ, kó ṣá ń sọ gbogbo ẹ̀. So, ẹ̀yin tèmi, nínú eré yìí kan náà ni ẹ ti máa wá rí ìyàwó yẹn tó padà lọ set ọkọ ẹ̀ up. Nígbà tó set ọkọ ẹ̀ up, ibi tí ọkọ ẹ̀ ti bá yàn jà, téèyàn yẹn ti kú, tí wọ́n ti wá rán ọkọ ní ẹ̀wọ̀n, tọkọ lọ prison.
Nígbà tí ọkọ lọ prison, kí ọkọ tó dé láti prison, ọ̀rẹ́ ọkọ ó ti gba ìyàwó ẹ̀ padà. Cause ọ̀rẹ́ ọkọ Ìrèwọlé yẹn, ọ̀rẹ́ ọkọ Ìrèwọlé, inú ẹ̀ dùn torí pé ọ̀rẹ́ òun ó lọ sí prison so that opportunity ni fún òun láti gba ìyàwó àti ọmọ òun padà. Ẹ̀yin tèmi, kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? Nínú eré ìkan náà lẹ ti máa rí nígbà tí ọkọ Ìrèwọlé tó padà wá láti prison. Ìrèwọlé fi ọkọ ẹ̀ sílẹ̀ sí prison torí pé ó ti padà lọ fẹ́ ọkọ tó bímọ fún tẹ́lẹ̀. Ìyẹn ọkọ tó fi í lẹ̀ tó sá lọ sí abroad, ó ti padà lọ fẹ́, ó fi ọkọ sílẹ̀ sí prison. Ẹ wo ìgbà tí ọkọ ẹ̀ jáde ní prison tí ọ̀rẹ́ ẹ̀ lọ gbé tán ṣáà ń discuss. Nígbà tí everything settle, tọkọ ẹ̀ settle down tán, ọkọ ní láti wá sílé ọ̀rẹ́ ẹ̀. Nígbà tó máa wá sílé ọ̀rẹ́ ẹ̀, nǹkan tó rí ó shock. Kí lẹ̀yin rò pé ó rí? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí, ẹ máa rí nǹkan tí mò ń sọ. Kí ló rí? Ó rí wípé ìyàwó òun ti lóyún fún ọ̀rẹ́ òun. As in, ó surprise ẹ̀, bẹ́ẹ̀ sì ń sọ pé ó da òun pẹ̀lú ìfẹ́ tí òun fi hàn. Ọbí tó ti ń sunkún, ọbí tó ń sọ fún ẹ pé okay o, ó ti gba ìyàwó but ọmọ yẹn ò lè gbà. Ẹ wá wo bí sọ̀rọ̀ ẹ ti ń sọ fún pé kó má bínú, wípé òun mọ̀ tóun ṣe máa sọ fún láti ọjọ́ yìí pé ọmọ yẹn ò, wípé ọmọ òun ni. Ẹ̀yin tèmi, irú kí ni ká pe irú eléyìí? That's why nínú ìgbéyàwó ọkọ àti ìyàwó, a gbọdọ̀ máa sọ òótọ́. Èèyàn gbọdọ̀ fi òótọ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó. Cause ìgbéyàwó tí irọ́ bá ti bẹ̀rẹ̀, ìgbéyàwó yẹn ó máa forí jágbó ni. Cause táyé pé ó ti sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ọkọ yẹn láti ilẹ̀ wípé èèyàn tó ń bímọ fún ó ti padà wá o. Ẹ mọ̀, irú gbogbo set ọkọ up, wọ́n ṣe gbogbo ẹ̀, ìyẹn ò ní happen. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ̀yin tí bá ti wò ẹ bá mi comment, ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá ti wò náà ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.